Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Mo kí gbogbo wa ní gbogbo ayé ibi tí ẹnì kọ̀ọ̀kan wa tí a bá wà. Ọlọ́run bá yọ pẹ̀lú gbogbo wa, Ọlọ́run bá kò ní ṣì wá darí. Mo gbé fídíò kan jáde ní àná. Nínú fídíò yẹn, mo ṣe ìbéèrè kan wípé kí ni ẹ̀ṣẹ̀ tí Apèrè Ṣọ̀ún tí ó ṣẹ̀ bàbá wa Saka Balógun tí wọ́n fi ń hu àwọn ìwà tí wọ́n hù, lẹ́yìn fi ń sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Torí wípé láti ilẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún bí irú àwa yìí, àwa ti mọ̀ wípé wọn ò ní regard àbí respect kankan fún Ṣọ̀ún àná. But mo feel wípé ẹ̀kọ́ lè jẹ́ pé Apèrè yẹn gangan kan lè ní àpọ́nlé fún un. Kan wá wò níwò pé bí èèyàn bá torí iṣu jẹpo, èèyàn torí epo yóò fi jẹ́ṣu. But ó dàbí ẹni pé wọn ò wò kankan nínú méjèèjì. So ló jẹ́ kí èmi ọmọ bí wọ́n lérè pé kí ni nǹkan tí Apèrè Ṣọ̀ún gangan ṣe fún wọn tí wọ́n fi ń hu ìwà tí wọ́n ń hù. Ẹ rí pé nínú fídíò yẹn mo gbé ọ̀rọ̀ tí wọ́n sọ sí Olúgbọ́n. Mo gbé jáde láti pé kí gbogbo ayé kí wọ́n bá wa wò ó, kẹ́ wò pé ṣé ẹni tó lè sọ ọ̀rọ̀ báyìí sí Olúgbọ́n, ṣé ó ráyè ká lè bá níbi wípé ó tún sọ̀rọ̀ tó jọ mọ́ bí aburú sí Apèrè Ṣọ̀ún. Nítọ̀nà àbùkù pàápàá, níta ìlápọ̀nlé pàápàá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo tẹnu mọ́, oyè wọn nílùú Ògbómọ̀ṣọ́, oyè wọn nílùú Ògbómọ̀ṣọ́ yìí sì wà níbi ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje sí Ṣọ̀ún. Kì í ṣe pé tó lè jẹ́ o nínú àwọn àpèrànníṣẹ́. Lẹ́yìn pé àwọn tó jẹ́ pé tó wà níwájú wọn sì tún wà níwájú wọn ahead tí wọn, kó jẹ́ pé ohùn wọn wá bo gbogbo àwọn tó tún wà níwájú wọn mọ́lẹ̀. Ẹ fi wá di pé gbogbo àwọn tán dé bá níbẹ̀ wọ́n fẹ́ kó wọn sápò. So mo fura pé kò síbi tí wọ́n bá wà náà tí mo fẹ́ káwọn ọmọ jẹ́ aṣíwájú. I don't know bí a tí wọ́n bá ti dòdì náà máa fi ọjọ́ orí kún ọjọ́ orí wọn, tán fi mọ́ wò pé gbogbo ẹni tó wà ń bẹ́ẹ̀ lọ́jọ́ ọmọ kékeré lọ́dọ̀ wọn. Lẹ́ pé wọ́n dé address wọn bí bàtà address àwọn ọmọ tó yẹ pé àwọn gangan ni wọ́n bí. Tẹ́ bá wo fídíò tí mo fẹ́ fi sí yìí nísìnyí, ẹ wo bí bàbá ti ṣe sọ ọ̀rọ̀ Ṣọ̀ún. Ẹ wo gbẹ̀bí lèmi o, wọn ò nípa kankan nípa ọba. Àyí tó sì jẹ́ lọ́ba láyé àdúgbò kọ̀ọ̀kan. Ẹ gbà pé ibi ọba ti wọ Ọlọ́run ọba ìníṣọlá o. Mo fi ti Olúgbọ́n tó jẹ́ local champion ní àdúgbò yìí, mo fi ṣàpẹẹrẹ. Àfi tí Olúgbọ́n tí ọba fẹ́ mọ̀ wọn ara rẹ̀ ló sọ pé òun ọba aṣọ òun bá farafinra ní lónìí. Ọ̀pọ̀ ti sún. Ọ̀pọ̀ ti sún. Bẹ́ẹ̀ ni bí Britain kò ṣe lè máa halẹ̀ mọ́ Amẹ́ríkà lónìí pé Amẹ́ríkà ti jẹ́ kọ́lọ́ọ̀dù hundreds of years. By 1774 tí Amẹ́ríkà di olómìnira, látìgbà náà ló ti lágbára, ó lágbára ju Britain lọ ní ìsìn. Torí náà tí wọ́n bá fẹ́ ṣàṣepọ̀, tí wọ́n fẹ́ ṣàṣeyẹrẹ jọ kó dùn kọ́ mọ́, Britain ọ̀jẹ̀ sọ pé kí ni jẹ́ Amẹ́ríkà lónìí, yóò fọjú Amẹ́ríkà mọ́ra ni. So gbogbo àwọn ọba yòókù tí wọ́n ti lóko tí wọ́n nígbàjẹ́ ju baálẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́gbà náà. Ṣọ̀ún òní ó ti kọjá ààyè yẹn o, kó lókàkù kó dúró láyé rẹ̀ dáadáa, kó sì wá àṣepọ̀ pẹ̀lú Ṣọ̀ún tí Ọlọ́run gbé kalẹ̀ lónìí. Torí Ọlọ́run fi ṣe bàbá fún gbogbo wa. Kágbà bẹ́ẹ̀ ìkásìgbà fọlọ́run ní ìrọ̀rùn ilé ayé gbígbé o. Ọlọ́run níjọ́ dàrú o. Mo rí pé tí rí bí wọ́n ti ṣe sọ̀rọ̀ Ṣọ̀ún. Ẹ wo orú iyì àtàpọ́nlé tí bàbá Saka Balógun tí wọ́n ṣe fún Apèrè Ṣọ̀ún. Ǹjẹ́ èmi pẹ̀lú yín wọ́n tún lè bi wá lérè pé n tí ń jáde lẹ́nu bàbá Saka Balógun lẹ́nu ọjọ́ mẹ́ta ìpè lẹ́nu bàbá Saka Balógun ló ti ń jáde. So bí wọ́n bá ṣèbéèrè pé kí ni Apèrè yẹn ṣe fún bàbá tí wọ́n fi ń hurú wà tí wọ́n hù yìí, ṣé kò tó béèrè? Wọ́n sì lólódodo èèyàn làwọn. Ibi táwọn bá ń ṣe làwọn ń ṣe, àwọn ọmọ ọ̀rọ̀ pa. Ṣé ìwà tí wọ́n hù yìí ìwà tó lè túlù ṣe ni àbí tó lè ba nǹkan jẹ́?
wọ́n tún sọ categorically clear wípé àwọn ti wọ́ọ̀nù Yunusa pé kó mọ́ bú kábíyèsí mọ́, pé tó ti máa ń bú kábíyèsí ó ń bú àwọn náà táwọn jó lóyè mọ́. Ṣé pẹ́yìn náà mọ̀ pé ó ń bú kábíyèsí? Nínú àwọn ọmọ inú ilé Ayélára tẹ́ jẹ́rìí pé Yunusa ọmọ inú ilé Ayélára ni, ẹ fún wa ní ọmọ kan lẹ́yìn Yunusa, ẹ tún bá wa mú ẹyọ kan jáde tó ya àṣà bíi ti Yunusa. Ẹ bá wa mú ẹyọ kan jáde tó ya àṣà tó bíi ti Yunusa. Ẹni tẹ́ ẹ lè sọ pé ẹ fẹ́ mú jáde, ẹ̀yin gangan fúnra ara yín ò lè mú jáde, torí pé tẹ́ ẹ bá mú jáde ojú ọ̀padà gbà yín tì lábẹ́ rẹ̀, torí pé àwọn ará àánú ilé gan ti mọ̀ pé kì í sọmọ àwọn. Òun gan dẹ̀ ti mọ̀ pé róòlù kóun kì í sọmọ, òun ti mọ̀ pé róòlù kì í sọmọ lòun play, àmọ́ síbẹ̀síbẹ̀ kò lè ya àṣà irú èyí tí Yunusa yà yìí. Tẹ́ tó fi ń kún lọ́wọ́ ládùúrà àwọn ọmọ tí wọ́n bí nínú ilé Ayélára, ká jẹ́ pé Yunusa nìkan ni ó jẹ́ nìkan tí wọ́n mẹ̀gbọ́n ẹ̀gbọ́n wọn mẹ̀gbọ́n bàbá ẹ̀, tí wọ́n mọ àbúrò bàbá ẹ̀, tí wọ́n mọ orogún ìyá ẹ̀, tí wọ́n mọ alájọṣe ìyá àti bàbá ẹ̀ ládùúgbò. Ẹ sì wá sọ pé èèyàn ò kì í pa irọ́. Ẹ̀ ń dẹ̀ mú fọmọ yẹ amal miskala dharratin khairan yara. Ẹ̀ ń dẹ̀ mú jáde gbogbo gbà. Ní gbogbo gbà lẹ̀ mú jáde. Sharran yara náà tẹ́ wọn mú wa náà sí sharrin náà ò ní kan ní sharrin lára. Ẹ mú jáde gbogbo gbà láti gbé kẹ́kọ̀ọ́ àwọn èèyàn balẹ̀, gbogbo èèyàn bá ṣe dáadáa, gbogbo kódà kó mọ bí orí bí iná ogún yóò gbà, bí èèyàn bá ṣe bí kódà kó mọ bí iná ogún yóò gbà. Kí ló dé tó pé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ ṣiṣẹ́ ibi báyọ̀ jẹ́ pé Ọlọ́run lẹ́tàrí síwájú láti pé kọ́kàn wọn balẹ̀ tára àwọn èèyàn bá ti wá bẹ́ẹ̀ tó wọn bíra yín léèrè pé èmi bẹ́ẹ̀ nìkan rìn báyẹn rí, jẹ́ pé àgbàlagbà ni ó ti jáde láyé, ẹ̀yin náà lẹ́ni ká mọ́ sọ̀rọ̀ òkú níyà ìdáhùn ẹ̀pẹ́ kàlẹ̀ bọ̀dì. Nǹkan kan tí mo kọ́ lẹ́nu rẹ̀ tí mo sọ ni pé tó bá ti wùwà, tá bá ti lọ rí pàdé lọ́dẹ aláwọ̀ lóríṣìí, tá bá ti ṣe báyìí yóò bù sẹ́kún, yóò mú agbádá rẹ̀ báyìí, yóò mọ̀ fi omi ojú. Tẹ́ bá ti kú ń bẹ tán, ẹ̀yin tẹ́ súnmọ́ ní ọmọ bí ní èpè sí mo sun ẹkún yẹn dà. Pẹ̀lú ògo Ọlọ́run yóò tún mọ bí èpè ṣé nígbà tó lóun fi sunkún yẹn sẹ́kún yẹn dà bẹ́ẹ̀ súnmọ́ ẹ àwọn ẹnu bàbá kódà ẹsẹ̀ gba fọ́ọ̀sì ẹgbà kínní kan yóò wà nígboro Èkó báyìí, yóò mọ̀ sọ wọn pé ká máa sọ pé London ló wà. Nígbà náà táàtì ẹ̀mọ́ pé wọ́n gba foreign number ní Nàìjíríà tó dẹ̀ wọ́n ṣiṣẹ́. Foreign number ní òfin mọ́ bẹ́ẹ̀ everybody sọ̀rọ̀. Èmi tí mo járọ̀ rẹ̀ nìyí. Síbẹ̀síbẹ̀ mo fi sáàyè rẹ̀ ni tọ́lọ́run fi ní pẹ́jọ́ náà nígbè. Báwo la ṣe mọ̀ tan àwọn èèyàn jẹ tá sì wà wọn sọ pé Ọlọ́run balancing lọ́nà wo, ẹ̀sìn wo là ń defend. Ewúrọ̀ ọ̀rọ̀ tẹ̀sán nípa kábíyèsí ká lọ́ fi gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn báyìí ní ìsìn tí kò ní pàtẹ́wọ́ fún yín nípa ẹ̀kúṣẹ́ ẹ̀kú fẹ́ ìlú tọ́rọ̀ fẹ́ ìlú lẹ́sọ̀ ọ̀rọ̀ tó yẹ ká bá nínú ọkàn yín lọ jáde lórí ahọ́n yín lórí ìlú, ọ̀rọ̀ gidi lẹ́sọ̀ but súnmọ́ ẹ ṣiṣẹ́ lékè sí pé ẹ̀ka do as I say don't do as I do lẹ́fín ṣe. Máa tún padà gbé fídíò kan sí ní ìsìtẹ́ padà wò, ẹ má jẹ́ kí n dára mi láwọn púpọ̀ jùlọ, mo fẹ́ kẹ́ wo fídíò yìí. Ó rí pé àpò àìjà ẹ̀tọ̀ oníwọ̀sọ́ parapọ̀ àti bàbá wa alága ọgbọ́sọ̀ parapọ̀ pé ọba tó ti tàbí abẹ́ nínú ìtàyà ọba bá ní kí àgbà ọ̀dà àti bàbá wa lọ́kọ̀ sàkà lóbi ìgbà ọba lóbi àbọ̀dá náà mo kí o gba àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ àti ọgbà ọmọ pọ̀sọ̀ parapọ̀ ní ọjọ́ Friday a ti ṣe ìpàdé business meeting tá a ti ka gbogbo bí ètò ìnáwó ti fẹ́ fún gbogbo sọ́kọ̀ kan nígbà yìí àwọn àṣẹ máa ń jẹ fún gbogbo ilé ní ìpàdé tó lọ adúgbò náà fún gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ pàtàkì jùlọ àwọn olóṣèlú adúgbò lọ́wọ́ ẹgbẹ́ PDP adúgbò lọ́wọ́ ẹgbẹ́ APC torí wọ́n ṣe gbogbo ètò yàrá mẹ́fà fún wa. Nígbà owó tí a rí ní ọdún yẹn
olùdókòwò 50,875,081 naira 54 kobo ní gbogbo ti yarí níbẹ̀ àná 5,080,300 fún gbogbo nǹkan tó kan ẹgbẹ́ ògbóǹdò parapọ̀ àgbáyé níbẹ̀ ògbóǹdò parapọ̀ àná 7,185,900 fún passport office kí alájẹ ìdílé àtàwọn kọ̀ọ̀tù tó tẹ́wọ́ bá àti gbogbo àwọn èèyàn lóògùn tí wọ́n tẹ́wọ́ kó tó wá tẹ̀lé pé alájẹ ìdílé wá tẹ́lẹ̀ sírísì ó wà máa wá ṣe lọ. gbogbo tó wá kù ní àkáǹtì ó jẹ́ 2,598,881 naira 50 kobo. ṣùgbọ́n wọ́n yẹ ìgbà tí àwọn olè òkú ìjọ parapọ̀ ilé yẹn ti ya lẹ́yìn kò sí nígbà ká wà nílé kiri olú ọ̀dà tó tó wá iṣẹ́ yẹn wọ́n láwọn gba 2,530,000 yẹn láwọn gba alákùsí rẹ̀ àwa fún wọn ní 2,250,000 láti fún wọn báyìí ilé yẹn gbẹ lọ́wọ́ tí wọ́n ṣe lọ́wọ́ báyìí ara gbogbo Ògbómọ̀ṣọ́ kí ẹ ràn wá lọ́wọ́ bí ọba ti ní ọ̀pọ̀lọpọ̀ kan ní abẹ́ fi owó ṣe ọlọ́run wà pẹ̀lú wa ẹ̀ṣẹ̀. Bàbá mi fún wa ní àtẹ́wọ́ tó ní ìtumọ̀. Bàbá fún wa ní àtẹ́wọ́, bàbá fún wa ní àtẹ́wọ́. Ẹ̀ṣẹ̀. Wọ́n náwó. Wọ́n já gbé microphone fún. Ògbómọ̀ṣọ́ parapọ̀ mo fẹ́ fi àfikún fún ìròyìn tí akápòwákà nípa ti owó. Nǹkan tí ò tí ì jẹ́ kí gbogbo wa ní kọ́fíìsì lọ́wọ́ ni wípé ní kí ọdítọ̀ wà kó ṣiṣẹ́ ní orí ẹ̀. Tí wọ́n bá parí ẹ̀ a máa pírítì ẹ̀ gbogbo wa la máa ní kọ́pì lọ́wọ́ torí pé kì í ṣe pé káká nǹkan pé kákò ká lásán á láti rí pé gbogbo wa la ní kọ́pì bá ṣe ná owó. Mo fẹ́ kí àwọn gbogbo ẹ̀ka kọ̀ọ̀kan kan fọkàn sí pé láìpẹ́ yìí wọ́n á rí kọ́pì rìpọ́ọ̀tì yìí lọ́wọ́ wọ́n fẹ́ sọ nìyẹn. Lẹ́yìn yẹn mi ò fẹ́ gba ẹni tó jẹ́ aṣojú àwọn academics wa lákòókò torí pé wọ́n ní kíní náà ó ní gbogbo tí iṣẹ́ tó ń ṣe. Wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ fún wa láyè láti sọ̀rọ̀. Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ògbómọ̀ṣọ́. Ó tẹ̀ jẹ́ pé ààrẹ ẹgbẹ́ wa Justice Adéníran Afọlábí Adéníran ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ìnáwó tí wọ́n ti sọ fún wa. Síbẹ̀síbẹ̀ èmi náà tún fẹ́ sọ. Síbẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ rò pé ṣé bí Ògbómọ̀ṣọ́ parapọ̀ ṣe tó ọmọ Ògbómọ̀ṣọ́ ti mọ̀ wí tó fi ṣe gbogbo ẹ̀ tó. Ṣé statement financial statement tí wọ́n máa gbé fún parapọ̀ náà ló ṣe kú? Kò bójú mu ẹni sùúrù kò bójú mu ó sì yẹ ká kẹ́kọ̀ọ́ lórí eléyìí bá a bá fẹ́ yan èèyàn sí ipò akápò àti akọ̀wé owó àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀kọ́ owó ẹ̀kọ́ ìpìlẹ̀ owó gbogbo ọdún tó ṣe gbàgbà ọdún tó ṣe gbogbo olùsàkóso torí náà àwọn ọ̀rọ̀ ní ara wa káàkiri nígbà tẹ̀lẹ́tẹ̀ ó kù púpọ̀ kéde ó kù díẹ̀ káàkó
ẹ̀dá mójútó gbọ́dọ̀ wípé gẹ́gẹ́ bí ààrẹ bá ṣe wí òní bẹ́ẹ̀ ni ó ṣe wá àkúṣe gbogbo ilé ẹ̀sìn kọ́ ṣùgbọ́n ó tó ní kẹ́lá kékeré pé gbogbo aláàlá àgbàdo ṣe rí ó ṣe ó ní lórí òun bẹ́ẹ̀ torí náà ẹ bá bínú o ẹ má jẹ́ ká fà á púpọ̀ ẹni tó lè fọwọ́ sọ̀yà tó gẹ́gẹ́ bí ẹni tó ṣàkóso yẹn ẹni tó lè ṣe bẹ́ẹ̀ mọ̀mọ́ bẹ́ẹ̀ ni kí ìfà mọ̀ bẹ́ẹ̀ ní ewu ẹ̀yin náà mọ̀ kò sí ẹni tó lè fẹ́ dájẹ́ nípa tí òfin lè sọ ní ọbẹ̀lẹ̀ mi náà lòlògbò ẹni tó jẹ́ pé àti ìgbẹ́kẹ̀lé mi ó ní ìfẹ́ Ògbómọ̀ṣọ́ ó ní ìfẹ́ Parapọ̀ ó sì náwó náírà sí bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa ó lọ rò ẹni tó lè gbé àfi ní ìsìn nítorí àfi ilé ìfẹ́ wọ̀ ó tó nínú ìjókòó oní èdè oní alábàtúwà òkú wá àfọlájà èèyàn bí ibi ó fẹ́ ó sì náwó wa fẹ́ẹ́ ká fi ọ̀rọ̀ lágbélé lórí tó ṣe wíwu ẹ̀rù ọlọ́run tí ó wọ̀ ọlọ́run o èyí kọ́ ló kọjá o á máa retí o ẹ̀ ṣeun. mo rí pé tí rí fídíò yẹn fídíò bí tẹ́gbẹ́ ti ń give account owó Parapọ̀ nìyẹn lọ́dún tó kọjá ẹ rí pé àti fídíò kínní àti fídíò kejì ọdún tó kọjá ni wọ́n níbi tẹ́gbẹ́ ti ń ṣe kínní Parapọ̀ ni bàbá gbé ti ń sọ̀rọ̀ yẹn the same place ni bàbá tó gbé ti sọ̀rọ̀ yìí nípa treasury Ògbómọ̀ṣọ́ which he is 100% right. nígbàtí kábíyèsí ń sọ wọn pé ilé ó tò ilé Parapọ̀ kò tò tó pé jókòó Parapọ̀ bọ́n tí ṣe ń ṣe yìí kò dáa ìkùnsínú ń pọ̀ àwọn èèyàn ń dáwó wọn mọ́ ìtàn dáwó wọn sí ẹ wo rìpọ́ọ̀tì tí wọ́n ń give wa láàrin ọdún kan wọ́n pa 800 and something thousand àwọn wá ná 5 million naira ẹ wo gap tó wà láàrin 800 bẹ́ẹ̀ wọ́n ṣe mistake bẹ́ẹ̀ 8 million náà fẹ́ sọ pé àwọn pa o gap tó wà ń bẹ wọ́n ti ná 5 point something million síbẹ̀síbẹ̀ àwọn tó wá ẹsẹ̀ tó wá ní change 2 point something million ìyìnbọn pé wọ́n mọ̀ tán pé ní balance wọn change ìgbà táwọn tó wá ní ibẹ̀ kan tó wá wó wọ́n tó wá charge àwọn ní 5 point something million àwọn wá ti san 202 million 250,000 so ní ìsìn gbogbo ẹ̀ tẹ́ wà lókè lókè ìkọ̀ ẹ̀dá kọ̀ fowó ràn wọ́n lọ́wọ́ that is the end of the report sheet of paper. ẹ wo bó ṣe lọ́wọ́ chairman gangba ti chairman sọ̀rọ̀ pé àwọn sì ti gbé àwọn auditor dìde tipẹ́ bó ṣe gbogbo ilé èkó tó kán dissolve lé kábíyèsí ò lè Parapọ̀ inú ilé yìí ò settle tó ẹ jẹ́ ká yan àwọn nǹkan tí wọ́n mọ̀ jẹ́ pé àwọn coordinator kan mọ̀ coordinate ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni tẹ́ fi tún létò tẹ́ fi mọ ìtẹ́ fẹ́ ṣe ẹ̀yin náà lẹ́ṣẹ̀ tẹ́ fi lé alága yìí tẹ́ fi suspend ẹ̀ tẹ́ bá ti suspend ẹ̀ tán ẹni tẹ́ bá gbé síbẹ̀ ẹ̀ sọ̀rọ̀ chairman padà ẹ̀ tán lé jáde ní òtúnṣe ẹ̀ tó lọ rí mọ́ gang up pẹ̀lú àwọn ẹ̀ka wọ́n tún mọ̀ lọ mọ́ go against ẹni tó wà lórí ibẹ̀ gbogbo orú yìí ní kábíyèsí fẹ́ bá yín kọ́ tí ń rẹ̀ tẹ́sán pọ́ fẹ́ gba Parapọ̀ mọ́ yín lọ́wọ́ ẹ fẹ́ kàn decentralize ẹ̀ kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ kò sí nǹkan bíi sí ìlú máa ń wà kọ́ mọ́ làṣíwájú ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ń sọ níbi Parapọ̀ tẹ́ ń sọ nǹkan tẹ́ ń sọ kọjá you are giving honour to kábíyèsí bàbá Sàká sọ pé kí wọ́n respect kábíyèsí tí bá ti respect ìlú lẹ respect kíní kankan gẹ́gẹ́ bí nǹkan tí mo ní wọ́n sọ very wonderful words kò pé wọ́n á dílé wọ́n sẹ̀ máa ń hu àwọn ìwà tó ń wù yìí báwo la rò sí ní wọ́n yàn níbi tá a gbé tí wọ́n wá development fún wàláì tàláì bí súnmọ́ ibi láì nìzílẹ̀ kéèyàn ní ẹran tí ń sìn ló bá ní ẹgbẹ̀rún tọ́kàn bá sọnù wàláì tàláì jìnnìjìnnì rẹ̀ ọba yóò wá yóò gbìyànjú láti pé kọ́ wa ńlọrọ̀ bàbá wa kò sọ́gbọ́n tá a lè dá is part of us kò sọ́gbọ́n tá a lè dá is still part of us ṣe àwọn ọmọ wọn níran ẹbẹ ewu report tán give lórí Parapọ̀ so tó máa ní kí àwọn Parapọ̀ lórí sinmi kan fi tún ní wọn tó kan fi ṣe nǹkan kí ló tí ì burú jù tẹ́ fi wọ́n rán àwọn ọmọ kéékèèké kankan mọ́ kọlù kábíyèsí tí Olúgbọ́n tẹ̀yìn náà ti ń pè ní local champion ó wá fẹ́ sọ́ra rẹ̀ di champion kalẹ̀ Olúgbọ́n tí bàbá Sàká Balógun náà ti mọ̀ ní local champion tí gbogbo wa náà ti mọ̀ ní local champion tẹ́ ti mú àwọn illustration oríṣiríṣi wá tó láti mú láti pé kó lè bá àpanu mọ́ wọ́n ẹ̀ṣẹ̀ tó wá jẹ́ pé òun ló ẹ̀ṣẹ̀ tó wá ń
pariwo ìlú lóyún ẹ̀sẹ̀ tó ń wá ṣubú ìlú. I don't know ṣé tó máa tẹ̀ sọ pé God forbid kò tiẹ̀ lè ṣẹlẹ̀ tó máa ní kọ́ tiẹ̀ mọ́ já síwájú fún Ṣọ̀ún ṣé orí àpèrè náà fẹ́ lọ rí jókòó lé lórí ni àbí nínú gbèríko bí tọ́wọ́ náà ló ti mọ kọ̀mọ́ndì inú ìgboro Ògbómọ̀ṣọ́ that small hawk ibi kékeré tọ́wọ́ ayé náà ibẹ̀ ló ti fẹ́ jókòó ló ti fẹ́ mọ kọ̀mọ́ndì kábíyèsí Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ̀sùn tí ń jò dúdú ọ̀rọ̀ fún nìyàn òun àtòun àti fìlà bí fìlà ní bá dé ni tí ń gbé kálẹ̀ káàkiri àti lùkẹ̀rẹ̀ àtọ́nu rẹ̀ àti ìgbàsọ rẹ̀ àti bàtà rẹ̀ kódà àti mọ́tò kò ṣòro gbé sáré fún kábíyèsí wàláhì tàláhì kò ṣòro gbé sáré fún kábíyèsí kódà kò ṣòro gbé sáré fáwọn ẹlòmíì nínú àwọn olóyè kábíyèsí bí gbogbo nǹkan tí ń gbé kálẹ̀ káàkiri bọ̀dù kí ló jẹ́ kó lógún rí mọ́ rí ìṣẹ́ torí irú ẹ̀yin náà lẹ sílẹ̀kùn fún wọn bàbá gbogbo tẹ́ ti sọ yẹn ti padà kó jẹ́ wọ́n ti padà mú ọ̀tẹ̀ ìlú wọ́n ti padà mú wá báyìí ètò ṣàtẹ́wọ́gbà fún àtẹ́wọ́gbà rẹ̀ ló bí nǹkan tẹ́rí tí wọ́n ń ṣe yẹn tó tírú yín ẹ fẹ́ ju Balógun òkè Balógun ìlú náà ní tẹ́ bá jẹ́ Balógun tẹ́ wá gbọ́ táwọn kan wá mú ọ̀rọ̀ wá tán fi ń wá ọ̀tẹ̀ fún ìlú sọ yẹ ká bá yín nídìí ẹ̀ sọ yẹ ká bá yín nídìí ẹ̀ ẹ̀yin tó yẹ ká bá níbi pé ibo náà lọ pé wọ́n lọ rí ìjà ní pé kábíyèsí ẹ̀dá pé bá wà pé padà ọmọ ló ń lọ rí ìjà ní lágbájá ń gbọ́ tí gbọ́dọ̀ ń lọ lágbájá wọn sọ̀rọ̀ sápèrè ní kò tẹ́mi lọ́rùn lọ àrùn tó bá gbé torí eléyìí ni wọ́n padà bọ̀ àmọ́ sọ yókù díẹ̀díẹ̀ irú yín lọ ẹ̀ka bá níbẹ̀ instead ẹ̀yin náà la tún bá níbi ìbàjẹ́ kábíyèsí ẹ wá lẹ́yìn ọ̀ràn yín ló ṣàkóso bú kábíyèsí tẹ́ bá tún fẹ́ràn ọkọ ó dìgbà tẹ́ bá gbé microphone sẹ́nu tẹ́ bá sọ pé lágbájá lórí mọ́ bú kábíyèsí pẹ̀lú wà tẹ́ ń sọ tẹ́yìn tí tóun náà fi sọ fún pé tóun náà fi sọ fún pé títí tó fi délé àná wọn ní kan sí gbogbo bàbá kò múlẹ̀ kankan bàbá ò ṣe kíní kankan bàbá ò ṣe kíní kankan ìwọ̀n gbẹnu wá di mouthpiece ọjà di mouthpiece yín tẹ́ ò lè sọ pé wà láyé ẹ̀ it's in order for people like us to defend our fatherland tẹ́ bá lẹ gbógun tìmí nítorí pé mo kọ́ tí yín nípa tọ̀rọ̀ ọdún ni anywhere in the world kò sẹ́ni tí ó lè lẹ́ni tí ó nífẹ̀ẹ́ bí wọ́n gbé ti bí abínibí rẹ̀ ìyẹn dẹ̀ jẹ̀bi rẹ̀ ìyẹn jẹ̀bi wípé ń tẹ̀lé ìlú abínibí rẹ̀ lópin ìgbà tí ọba ti wá burú èèyàn tẹ̀ lè mọ̀ tẹ̀lé ìlú abínibí rẹ̀ kọ́ mọ́ wá burú sáfẹ́ tá a la fẹ́ gbógun jà ní wọ́n tájọ wà nílùú ẹ̀yin tí táwa ń wò láwòkọ́ṣe pé a fẹ́ mọ rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ní káwọn rí dáadáa ìlà ń bá wọn lùwà tá à ń bá lọ́wọ́ yìí ẹ̀yin yìí fúnra ara yín àwòmọ̀gbà tí ó yẹ pé ìbẹ̀rù èèyàn tí èèyàn bá ti lóun lọ rí láyà jù àbí kò sí tí mi ò lè sọ jù nígbà tí àdánwò Ọlọ́run bá dé kò ní mọ̀ pé òun ti bẹ̀rẹ̀ sí máa jìn sí kòtò yóò mọ̀ lérò pé àyà kàkàkàkà tóun ní bí ìnàkí ló fi ń ṣe kò sí ní mọ̀ pé òun ti ń bọ́ sáyé ibòmí ńlọrọ̀ yín kò sí tí mi ò lè sọ kò sí tí mi ò lè ṣe mo láyà jù kò sí tí mi ò lè sọ lójú rẹ̀ ẹ ti ń kọjá àlà ẹ kọjá bọ́ndrì ó ti di pé tẹ́ bá ti sọ̀rọ̀ ní ìsìn ibi Saka Balógun ni ẹ fi wọn lẹ nígbà tó bá dọ̀la ní ìsọ̀tọ̀ nìkan tẹ́ tún gbọ́ èmi gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tó lé ní 3 sí 4 ẹ gbọ́dọ̀ báyìí wọn ni àtà ló sọ̀rọ̀ náà wọ́n gbé Saka Balógun ní ẹ dákun tó bá dọ̀la ní ìsìn wọn pa àwọn sọ bẹ́ẹ̀ mà irú ẹni ti fídíò yìí ní ìsìn ẹwọ́n tẹ́ sọ nípa kábíyèsí ẹwọ́n nǹkan tẹ́ tó wọ́n padà tún sọ ẹwọ́n tẹ́ sọ nípa kábíyèsí. parapọ̀ ààrẹ Ògbómọ̀ṣọ́ parapọ̀ worldwide gbogbo àwọn ọ̀tọ̀kùlùlù àwọn olórí gbogbo wa àwọn olórí ẹgbẹ́ àwọn olórí ẹ̀sìn gbogbo tẹ́ wà ní mo kí yín akú ọdún ọlọ́run dá sọ́kọ̀ rẹ̀ o ilé ìwé mi dá sí mọ́ pẹ̀lú ògbó ọlọ́run lọ́dún tó kọjá àgbà wa mọ̀ràn wípé ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba tuntun a sì gbìyànjú ọlọ́run ọba ti jẹ́ ó ṣeé ṣe o gbogbo ẹni tó wáyé kọ́ fọwọ́ ní ẹ má ti dú o ẹnì kankan ọlọ́run sì ní yàwá wèrè ọlọ́run ní yàwá wèrè èrè kan ló lè máa bára rẹ̀ gbàtí ọmọ sọ ọ̀kan lára rẹ̀ ọlọ́run ayé ṣe wèrè ẹ̀yin náà bí àṣà ọ̀rẹ́ mi kan láti ẹ̀dùn ní ọmọdé òun nínú òun nínú ṣé òun wà náà ṣé òun wà wọ̀n ìyàwó tó òun nínú ìṣura òun ṣé kí máa ń tọ́ òun ni ẹ̀yin náà máa tọ́ ìyàn tó lè nínú o ọlọ́run já rí nínú o ìgbádùn yìí adúgbò ọ̀rọ̀ pé ojú pé
inú mi sì dùn pé àwọn alága gbogbo alága orí láti orí Ògbómọ̀ṣọ́ lọ sáré orí sukùl lérè gbogbo wa mo fi ẹsẹ̀ wọlé bó ti ẹ̀jẹ̀ pé wọ́n pẹ́ ṣùgbọ́n mo ti béèrè wọ́n ní o tètè fún wọn ní ìwé èpè pé wọ́n lómi ò tiẹ̀ rí bí sí bí ń bọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́gbà pé kọ̀dá tó o nígbà mo léyìn náà tí mo lérò pé bàbá wa kábíyèsí kájọ sí pàdé wọ́n ní ọ̀rọ̀ bá a ṣe pè wọ́n ọmọ ẹ̀ díẹ̀ ní òdárí wọn kọ̀dá bẹ́ẹ̀ o èmi èé ṣègbè o ntí ìbá sì mọ̀ mò ní sọ ntí ìbá sì mọ̀ tó dòdòdò ẹni tó lè panẹ́ mọ́ọ̀sì láyé ní sọ bó ṣe rí iye tì ní èyí bá tẹnu gẹ́gẹ́ ní ìfẹ́ tó bá ń tẹnu gẹ́gẹ́ torí náà ẹ̀yin tẹ́ ẹ ṣètò ẹgbẹ́ parapọ̀ ẹ mójútó ẹ má bìyànjú jẹ́ pé wọ́n wákọ̀ tó bá láti mọ sáré ká ọlọ́run mọ̀ fún wa ṣe o a mọ̀ pé a ṣe é fún ìlú tó délé ìdáná ọlọ́run ní ọba jẹ́ o ṣé ẹ rí ibi ló ti bẹ̀rẹ̀ lórí ti àwọn alága ẹ rí i pé ó tó dàkókò yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ń wò gbàṣẹ ìjọba ń wò sí wọn máa ń pè mí ní ọ̀gá alága àwọn àgbà òjòwà náà lọ orúkọ la kórè ká ní háràhárà ṣùgbọ́n torí wípé àlólòkùrò a sì ní níbi táwọn kan ṣe láàrin ara wa àtẹgbẹ́ PDP o àti APC o àti omi kódà kó omi kọjá kódì tọ́ba ti tẹ́ wo Ògbómọ̀ṣọ́ ni ọ́ nǹkan kan náà ní a kókó ní APC lórí kódì. Nítorí náà ọlọ́run ọmọ fún wa ṣe ẹja mójútó lé ẹ̀ẹ́dẹ̀ tó tó di àkókò yìí tó ti ẹ̀jẹ̀ tó dà mí ìkòkò mọ́ ẹgbẹ́ tó lórí ìjọba wa èmi á máa sọ ẹ fún àwọn káńsù ní àǹfààní wọn ẹ fún wọn lówó wọn ẹjẹ́ àmọ́ yí wọn níbi tọ́lọ́ ń dá wọn sí. Mọ́ ọlọ́run lè ṣe àpèjẹ láti sáré mìíràn nítorí náà ẹni sùúrù ẹ̀yin náà wọn wá àpèyàn ní abẹ́nú yẹ̀yàn kọ́ má lè pàmò ọ̀mọ́ o ọlọ́run ilé ti ṣe o mọ̀ pé ó kù díẹ̀ ètí ìdébí lọ ṣùgbọ́n yóò débẹ̀ nígbà tí eré nǹkan tó yẹ kẹ́ ẹ máa wọ́n tó fúnra yín bá tẹ̀lé lọ́wọ́ ẹ jẹ́ kí ìlú ọmọ àbẹ̀rẹ̀ yín náà tó bẹ́ẹ̀ ẹ ti lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run fún un ṣe nítorí pé ààrẹ ní alága márùn-ún láyé gbogbo yìí kí parapọ̀ tó máa ná ọmọ arágbó ọlọ́run ló bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀ lè ṣe ojúṣe ní parapọ̀ náà sì ti mọ̀ pé ojúṣe ní fún ẹ̀yà olóṣèlú wa èyí oníbẹ̀ o. Mo tún fẹ́ lo àkókò yìí torí àṣìwí kò tó àṣìkọ́ kìí ṣe tótó kìí ṣe ti bẹ̀rù ṣùgbọ́n owó kan tí èyí ṣe tèmi ẹ̀rọ fún mi o. Lóòótọ́ ni wọ́n láyà kìí ṣe bí ọ̀rọ̀ tẹ̀lé wọ́n láyà nítorí pé tí n bá mọ̀ pé òdodo lọ̀rọ̀ yìí kò sẹ́ni tó lè ta mílíọ̀nù pé náà yìí kò sí láti gé yìí wọ́n sọ àmọ́ mi lọ sọ fún sọ nítorí òdodo tó mi sọ mi ò sọ wípé kí ìmáàmù máa mú ọba o torí gbogbo tí wọ́n sọ oríṣiríṣi mọ̀gbọ́ ní ọ̀ràn ìmáàmù iṣẹ́ tó kú ọba mo ti sọ fún ìmáàmù ní dáadáa sí bọ̀rọ̀ tó bá ti lè rí ọba fi gbogbo wa lórí fi lórí ọba wa nù. Èmi ọ̀pá tí ìmọ̀ràn ní ẹ̀fẹ́ èwo ìfẹ́lẹ̀ gbẹ̀gbẹ̀ òkú ọba ní òkú orí ìjẹta. Ọlọ́run bẹ́ẹ̀ mọ̀ wípé nígbà tí wọ́n wá ipò yẹn èyí tó wọ́n fún mi lẹ́pà wa mú bó ṣe mú lóbi tó ṣe tó lè ṣe é ṣe ni mi ò ṣe kọ́ bàjẹ́. Nítorí pé mi ò wá ṣe kọ́ bàjẹ́ kẹ́ni pọ̀jù wá lọ́wọ́ bàjẹ́ ní jẹ́ ọkàn ṣe ó ń tẹ̀lé ọ̀sán rẹ̀ ìdìbò ṣe. Torí ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ rí tẹ́ ẹ rí tẹ́ ẹ náà kó sí ọba lórí nípa mi láì dá ẹ ṣọ́ra ní o torí ọlọ́run bẹ̀rẹ̀ máa gbìgbà. Yẹ̀gbọ́ ọlọ́run tó ju ẹ̀yin lọ tó ju èmi lọ tó ju ọba tí ẹ̀ lọ wá orí rẹ̀ láti wá bá mi jẹ́kẹ́ lórí rẹ̀. Orí ọwọ́ abẹ́ o àti máa ṣẹ̀tọ́ ìsálábòsí o. Mi ò rọ́pa fín mi ò sì ní àwọn bàbá mi ò rí bàbá wọn fín iná ni àti jẹ́lẹ̀ ìlàbẹ̀ wọn. Ìgbẹ́kẹ̀yìn tí a rò pé tẹ́ bá sọ báyìí tí ọba fẹ́ gbọ́ tẹ́ bá sọ fún
yóò fi lè máa bínú sí àkàrà lóko ọlọ́run ní bínú sí wa bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ bá wọn bínú sẹ́yìn náà ẹ̀ lọ́sọ̀ sọ́kùn tó mọ́ o. tó ṣe bí mo fún yín ẹ̀jẹ̀ ní pé àkọọ́lẹ̀ ọlọ́run kò lè yẹ àkọọ́lẹ̀ ọlọ́run kò lè yẹ o gbogbo ìfúnni wà tẹ́gbẹ́ tábàṣẹ báyìí tábà fẹ́ gba wíjọ gẹ̀gẹ̀gẹ̀ ọ̀rọ̀ lákàdé mi ìrọ̀lẹ́ pàwọn ẹnìkan tó lè lákàdá láàrin irú o kò ṣeé ṣe. ọ̀rọ̀ jáde àṣẹ́gun. bẹ́ẹ̀ni ó ṣe bí mo fi ẹgbà tọ́lọ̀ ọmọ ẹ̀ṣẹ̀ dáadáa èyí ò dáadáa ẹni ọba ṣàìdá èé ṣe ìwà èé ṣe ìkú èsì ṣe ìwé ẹ̀mí ò ewu yàtọ̀ sí tí o kọ̀ tí o fi kí wọn gbọ́mọ̀ pé ẹnu mo kọ́ àgbè àwọn ya mẹ́rin skáàlà sára sí àwọn ya mẹ́rin skáàlà sára sí ọ̀pọ̀ ọba ṣe rere tí ò dùn ọmọ pé ọlọ́run ní òun fún ọ lẹ́sìn wọ́n bá tẹ̀sẹ̀ fún òkú tó jẹ́ burúkú ó ti lọ ọmọ ọgbẹ̀sẹ̀ rẹ̀ eléyìí èsì àdìgbò pé Muhammed fi dé ká àyà Quran mi ó ìlú lágbára ju gbogbo àbíbí lọ torí èmi náà sì gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ já ṣe dáadáa sí ara wa ọ̀tẹ́ ìlàfẹ́kọ́ ló mọ̀ máa ti yẹ ọ́ lọ́tẹ́ lọ́mọ ìṣẹ̀lẹ̀. ìparapọ̀ ọdún tó kọjá ehun tẹ́ tó sọ tó bá jẹ́ pé ẹ bá wà in good time pẹ̀lú bàbá ni irun tẹ́ sọ níbi ìparapọ̀ ọdún tó kọjá yìí ṣé kìí ṣe nǹkan tó yẹ pé ó lè gbé pété fi pé bàbá ń tẹ́ ṣe gan ṣe tún ń tẹ́ ṣe lórí pé kálukọ́ lórí rọ́kún lé kan fi tún lè ṣe ń tẹ́ ṣe ń tiẹ̀ dá kódà kẹ́lí bá àmọ́ lọ́dún tó kọjá pàpà gan wọ́n sì ṣírò owó wọn rí ìwé ṣírò tẹ́ ń fi advice wọn púpọ̀ ẹsẹ̀ kí wọ́n kán rìn pèsè kí wọ́n rìn nìyí. kódà kẹ́lí bá àwọn bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń jọ́ náà gan wọn ṣe àwọn èèyàn lómi kan tó lọ rí tún fídíò yẹn wò ẹ ń kanrin mọ́rọ̀ yẹn lábẹ́nú tí wọ́n fi gbé microphone fún yín ni pé ẹ wá ọ̀rọ̀ àkáǹtì mo fẹ́ sọ̀rọ̀ báwo ọ̀rọ̀ àkáǹtì ni mo fẹ́ sọ̀rọ̀ torí pé ti sọ̀rọ̀ tí ń síwájú kẹtù ẹsẹ̀ tó wá lọ sọ̀rọ̀ nípa ti àkáǹtì ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ibi tí kábíyèsí bá ṣe yín ni ẹ sọ tó mọ́ tí kábíyèsí bá ṣe fún yín ẹ sọ fáyé kò sì ní burúburú fọmọ kan fún bàbá kan kó tó dọwọ́ mú un lọ́rùn bàgbàlagbà bá ṣe ọmọdé ni ó bẹ̀bẹ̀ ọmọdé náà lọ bá ṣe òun ní ó bàgbàlagbà ipò bàbá gbogbo wa oníṣòwò wà nítẹ̀yìn náà mọ̀ ni torí bẹ́ẹ̀ sì fi ọ̀rọ̀ yín kún wọn lọ́wọ́ ní kún wọn lọ́wọ́ lọ́hùn tẹ́ fi dàlù sí méjì ilẹ̀ yìí náà fi ń ṣèṣe ọlọ́ba dé bí gbàgbé pé ẹ mọ̀ dá wọn lóhùn àṣẹ tí wọ́n bá ti ṣe ìlàbẹ́gẹ́ ẹ̀yin ń pàṣẹ tí yín lọ́tọ̀ Yunusa náà ń pàṣẹ tí ẹ̀ lọ́tọ̀ ẹ̀ jẹ́ káṣẹ tí kábíyèsí ní kọ́ mọ̀ múlẹ̀ nílùú tẹ̀sí gbọ́ kábíyèsí ó sọ pé kán ṣe báyìí àwọn kan sọ pé wọn gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ ò sì lè kọ́ṣọ̀ wọn pé nǹkan tẹ́ ń ṣe yìí àwọn bàbá yín ò ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin náà lẹ sọ ní ìsìn pé àwọn bàbá yín wọ́n máa ń tẹ̀ wọ́n máa ń bá fọ́ba ni ọmọlẹ́yìn wọn ni ẹ̀yin tẹ́ wá jọ mọ́ wọn sí wá dẹ̀ tẹ́ wá sọ pé kábíyèsí tó kẹ́kọ̀ọ́ kò tó bẹ́ẹ̀ òṣìṣẹ́ nítorí kàṣẹ kan fún mi kò tó bẹ́ẹ̀ kí wọ́n bá ní ká ní kábíyèsí kò sí kábíyèsí kankan níbi kankan ọ̀rọ̀ àjọsọ gbogbo wa náà láti sọ mọ́ sọ ṣé nílẹ̀ Yorùbá náà sí àkímọ́ fi kíra wa náà kò sí pé láàfin láàmì kankan olúwa mi ò ẹ̀rọ sóun ló dẹni tán bá wí ni sóun ló dẹni tán bá wí ni Ọlọ́run ló wù ní àwọn ló fi ní kó rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀tẹ̀ wá fẹ́ gbà pàápàá ẹ̀ẹ̀tẹ̀ fẹ́ gbà ọjọ́ orí tẹ́ ń wò tó kọ́ wà láàrin ẹgbà kábíyèsí lẹ́fẹ́ fi mọ́ fi treat nǹkan tó wà nílùú ọjọ́ orí lẹ́fẹ́ fi mọ́ treat nǹkan tó wà nílùú ṣéṣe Mákindé sọmọ kọ́ ló jẹ́ fún yín ṣé ẹ̀ tẹríba fún àyè bàbá Akálà ní ọjọ́ mọ́ fún yín ẹ̀ tẹ́ fún kí ló dé suddenly sásàsí náà la fẹ́ pé ló ṣiṣẹ́ lára yín tẹ́ fi bẹ̀rẹ̀ sí máa hate kábíyèsí tọrọ kábíyèsí ò fi tà létí yín ọ̀rọ̀ development ìlú ò fi tà létí yín ìyẹn mú 25 years working agenda plans kalẹ̀ ẹ ò tẹ́lẹ̀ sọ pé ẹ jẹ́ ká jọ share rẹ̀ pẹ̀lú rẹ̀ nígbà tó yẹ pé gbogbo years tẹ́yìn náà fi ṣe nínú òṣèlú ẹ ò ro tàráàlú mọ́ ẹ̀yin àfẹ̀yìn tẹ́ bá ṣe ti jẹ tẹ́ bá ti yó bámbám lè yín yó ẹ̀yin ẹ̀jẹ̀ ọkọ̀ tó bá ṣẹlẹ̀ sọ́mọ́ làkejì ilé wa wọ́n náà pé bí development ó sì bá gbogbo wa nínú ìlú ẹ ò tún lè kún lọ́wọ́
ẹ̀wọ̀n ajé ká máa sọ̀kọ̀ ọ̀rọ̀ sí here and there ó wá dàbẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ àti ẹ̀lọ́ba bẹ́ẹ̀ a ní ẹ̀yin tí ó yẹ pé ẹ ò fún ọba láàyè láti exploit lórí nǹkan tó fẹ́ ṣe ẹ jẹ́ kó lè ṣe wọ́n ń já kinní omi tó ń ṣe kalẹ̀ ẹ ò pariwo jáde wípé tá a bá ṣe àwọn akóyin láti bí àwọn akóyin láti bí káwọn kẹ́tẹ̀ fóun sílẹ̀ kéèyàn mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ìlú dáadáa tó ń ṣe sílùú táwọn kan bàjẹ́ inú yín ò dùn sí ẹ gbógun tiwọn ẹ ò tiẹ̀ ṣe yẹn. ẹ wá ní kínní gbogbo nǹkan tó máa ti ṣe náà ní kọjọ yín lójú gbogbo nǹkan tó máa ti ṣe náà ní kọjọ yín lójú ẹ wá lẹ́yìn kún wọn lọ́wọ́ tán fi dúbi ọba ṣé ń gbà tẹ kún wọn lọ́wọ́ tán fi dúbi ọba ẹ jẹ́ kájọ gbà bẹ́ẹ̀ pé ó dáa náà èmi devil advocate ẹ jẹ́ kájọ gbà fúnra wa pé bàbá wa Sàká Balógun wọn kún kábíyèsí lọ́wọ́ tán fi débi kí ló fà tó yẹ pé tán fi kún wọn lọ́wọ́ tán fi débẹ̀ tán tó wá jẹ́ pé àwọn náà tó wá sẹ́ńsẹ̀ ń sáré pé kíkì náà ń kówó kí ló fà tó yẹ pé ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ sáré kan fi débẹ̀ ibi tẹ́ ti mọ̀ pé irọ́ tẹ́ ẹ pa kò gbóyin lẹ́yìn ẹsẹ̀ ẹ ò lè sáré kí kábíyèsí ò débẹ̀ ó wá débẹ̀ tán ẹ wá ẹsẹ̀ wọn á sáré pé tí ọba ṣubú kó ṣubú so àwọn tó jẹ́ tí yín lè gbọ́ wọ́n lè gbà sí yín lẹ́nu bẹ́ẹ̀ àmọ́ people like us àwọn máa ń sùn sórí ọ̀rọ̀ wa ká tó tún ọ̀rọ̀ wa ká tó tún bí rí bẹ́ẹ̀ ṣe bàbá ẹ gbìyànjú ẹ amend ways yín stylishly ẹ tún àárín pẹ̀lú kábíyèsí ṣe bàbá wa Ààrẹ Àwùwà ahead yín Jagun wọ́n wà ahead yín Ìkọlábà wọ́n wà ahead yín bẹ́ẹ̀ wọ́n wà gbogbo àwọn tó wà ahead yín ẹ fún wọn lọ́wọ́ aṣíwájú yín láàfin náà ilẹ̀ fi lè rọ́nà lọ ẹ sì mọ̀ rí kábíyèsí gẹ́gẹ́ bí kábíyèsí ẹ ní mọ̀ rí gẹ́gẹ́ bí ọmọ wọn bírù rẹ̀ lọ́mọ ìtẹ́ bá bí lọ́mọ nígbà tí ìràn yín ìbá jẹun kọ́ wọ́n lè torí tí pété ájú ẹ̀yin làgbàlagbà tẹ́ wà nílùú káwọn tó rẹ̀ káwọn lọ rí gbádé gbélé yín lórí àbí tí ìdílé wọn bá wá lẹ́yìn tọ́jú orí rẹ̀ ń ṣe déédéé irú títí yín tẹ́jọ́ mọ́ fọwọ́ bara yín lọ àbí tẹ́ sọ pé yóò lè mọ pè yín ní bọ̀dà bàbá lẹ́jẹ́ fúru ayé ní tọ́jú orí but ìwà tẹ́ ń wú ní ìsìn ní jẹ́ kí wà wá tá jẹ́ bí ọmọ ká mọ́ ọkọ̀ fún yín yìí sì ti tẹ́wú kọ́ ẹ amend ways yín ẹ amend ways yín tó tá bá ní ká mọ̀ ká ẹ ṣe báyìí pẹ̀lú evidence ni tí kìí ṣe ewu ẹni gbàgbà tẹ́ fi ń ṣe yẹn gan ẹ wù mọ̀ tàbí kò jẹ́ pé ká ẹ mọ̀ láti inú ọkàn yẹn ló wù yín láti fẹ́ ṣe tẹ́ fẹ́ ṣe so nídìí èyí gbogbo ọ̀nà gbogbo ẹ̀ tẹ́ bá fi lè fi ṣe àtúnṣe láàárín àwọn ìwà tẹ́ ń wù láàárín ìlú pẹ̀lú sọ̀hún àfi kẹ́ ṣe gbogbo ilé ìtẹ́ ń sọ yìí ẹ má jẹ́ ká ń kakú lọ́tara wa jẹ gbogbo ọjọ́ tó bá pè yín pé kẹ́ wá jẹ́rìí pé egungun ní Yunusa nílẹ̀ Ayélára tẹ́ ẹ bá lè ṣe ẹ bára yín lórúkọ jẹ́ borúkọ ìdílé yín náà lórúkọ jẹ́ o gẹ́gẹ́ bí nǹkan tí bàbá Pàkí Ọ̀tẹ̀ wí fún yín pé lórí ṣọ́ra kí wọ́n borúkọ ìdílé yín jẹ́ o wọ́n kìlọ̀ fún yín jọ níjọ́ wọ́n fi gba yín gbogbo ohun tó ń kọ́ lónìí nìyẹn tẹ́ lórí ṣọ́ra sí ní ìsìn tó máa padà discover pé táyì ti padà discover àti mọ̀ pé Yunusa ò kí ń sọ ọmọ ilé Ayélára ẹ̀yin sì ta kókó ọmọ ilé Ayélára àwọn yẹn wọ́n ń béèrè lọ́wọ́ yín wọ́n ń béèrè lọ́wọ́ wa wọ́n ń béèrè lọ́wọ́ wọn tó fẹ́ béèrè pé kí ni bàbá fẹ́ jẹ lérè pẹ̀lú jíjókòó ti rọ́ kí ni bàbá yìí fẹ́ jẹ lérè pẹ̀lú jíjókòó ti rọ́ pé ẹ ti ń múra àti lọ ẹ páàkì ẹrù tán ẹ ti páàkì ẹrù yín tán ẹ ti ń zip ẹ ọ̀pọ̀ tẹ́ fi ti pàtẹ́ pé kẹ̀kẹ́ ẹnìkan ní báyìí gbé ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ yín báyìí tẹ́ fi lọ sọ́run ilẹ̀ ń tò lọ́wọ́ ẹrù tẹ́ ń kó lọ sọ́run lẹ́ ń tò lọ́wọ́ ẹ̀ tó máa ń jókòó ti rọ́ báàgì ti fẹ́ kún tẹ́lẹ̀ náà ẹ ti fẹ́ fẹ́ lójú ní sẹ́yìn tó wá wá báàgì mi tẹ́tù wá máa kọ́ ẹrù ẹ̀ṣẹ̀ sílé lórí tẹ́ padà gbélé lórí reality ni mo sọ fún yín ẹ mọ́ bàbá yìí lọ kẹrí tí ń jẹ́ òkodoro òdodo kẹ sọ pé ẹ̀ ní tẹ̀lé kẹ wá sọ pé ní tí wọ́n bá dàkọ́dà ẹ mọ́ bàbá yìí lọ ẹ mọ́ lò báyìí o ìmọ̀ràn mú fún yín o yàn pa láṣẹ fún yín onídìí èyí mi ò ní kankan against yín torí mo pé àwọn ọmọ kan jáde tán sọ fún mi pé ìlara ni mo ń ṣe ìlara kí ni mo fẹ́ ju yìí lọ́ba lógun ni ìran mi ò kí ń jẹ jagunjagun làwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì jẹ jagunjagun ó sì ní igun tí níbi tẹ́ ti ń jà báwo lẹ ṣe jà àwọn tá a lè jà fún àti wá ṣe fi hàn it has got nothing to do with what is on ground now ẹ jẹ́ kí kábíyèsí kan ẹ jẹ́ kán rí lù ṣe ẹ jẹ́ kí lù rújú kú lù ọ̀ráyè ẹ mọ́ jẹ́ kó yẹ pé ńgbà tẹ́ ẹ bá lọ tán àwọn èèyàn mọ̀ sọ pé tó àdúpẹ́ fọ́lọ́hún kàndánù rẹ̀ sí láàrin wọn Ọlọ́run ti bá wa yọ kúrò kọ́lọ́hún fi wá láyà balẹ̀ nílùú kẹ wá wà lórí ìjókòó kan pé kọ́lọ́hún fi wá láyà balẹ̀ nílùú kẹ́mítọ̀ wọn mọ̀ yín sí àwọn náà nù
Ọlọ́run mọ̀ fún wa lálàáfíà nínú ìlú ló sì mọ̀ sí báyìí sí yín wa ní ìbámu ti fi àwọn náà jókòó yẹn a kàn ṣàdúrà bẹ́ẹ̀ ni Ọlọ́run bá kò ní ṣe tí yín bẹ́ẹ̀ o kò ní ṣe tí yín bẹ́ẹ̀ o ẹni yan ẹni kọ kádàrá burú nígbà o ẹni ṣe dáadáa bọ̀ títí tó fi dọ̀sán wá dìgbà tẹ́ wọn ń kásẹ̀ ńlẹ̀ ẹ̀wọ̀n ń sáré pé tí ìlú ọba dàrú kó dàrú tí ọba túká kó túká kò tí sí lára yín tẹ́lẹ̀ náà láti pé kí ìlú kó wà ní jókòó àlàáfíà ni tó wáyé pé ń bá ń bẹ lára yín lórí pé kí ìlú jókòó ní jókòó àlàáfíà ó dàbẹ̀ pé ẹ̀yin òbí wa náà lè fi kọ́ wa pé silent is skinny is golden tẹ́ bá dákẹ́ nígbà tí bí ọkọ̀ bá ti ẹ̀kẹ́ ti sọ̀rọ̀ tẹ́ bá dákẹ́ ni àmọ́ fi lórí jù tẹ́ bá ti kó àwọn èrò ìjọba ẹ̀ wá ṣe níṣe olóṣèlú jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n bọ́ọ̀s kẹ́lẹ́ bá pẹ́ mọ̀ mọ̀rọ̀ sọ ilẹ̀ ń ṣe yín sì ń ba nǹkan jẹ́ Ọlọ́run bò ní bá wa ní nǹkan jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní tú gbogbo ẹni tó máa ń wọ́nà pé kó tu Ọlọ́run bá yọ̀ ba nǹkan rẹ̀ jẹ́ nínú wà ní nínú ìṣesí ni nínú ọ̀rọ̀ ni nínú báyìí ò téèyàn bá ṣe ń gbé ẹsẹ̀ láti pé kí Ògbómọ̀ṣọ́ kó fi ga Ọlọ́run bá yọ̀ bá wa gbé ga ìgbẹ́ tó bá ṣe wá kó Ògbómọ̀ṣọ́ kó ṣubú pẹ̀lú gọ́ Ọlọ́run kódà kò ní ṣubú kò ní ṣe pé yóò kọsẹ̀ yóò collapse ní lórí ìlú báyìí ló ti collapse láti bẹ̀ wọn ò ní lè gbé mọ́ kò ní lè wúlò mọ́ wọ́n lọ lè sọ síbi tí wọ́n máa ń sọ àwọn èèyàn sí Ọlọ́run bá yọ̀ gbàdúrà wa Ọlọ́run bá kò ní bá ló Ògbómọ̀ṣọ́ jẹ́ kábíyèsí Olúmọ gẹ́gẹ́ Ọlọ́run bá yọ̀ bá mi kún yín lọ́wọ́ ọ̀la aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam wala hawla wala quwwata illa billahi al-azim. Assalamu alaikum.